Aláròyé máa wí o. ọ̀rọ̀ owó orí tuntun yìí kí Tinubu yá múra gidigidi ni o. ọ̀rọ̀ owó orí tuntun tíjọba gbé síwájú àwọn aṣòfin tó sì ti ń da wuyewuye látọjọ́ yìí wá, àfi káàrẹ Bọ́lá Ahmed Tinubu yá múra gidi lórí ọ̀rọ̀ náà ni o. ààrẹ ò gbọ́dọ̀ jẹ́ káwọn kan kó gìrìgìrì bóun débi póun yóò pa kinní náà tì, bẹ́ẹ̀ ni kò sì gbọ́dọ̀ jẹ́ káwọn kan lọ́rọ̀ náà láti fi dá wàhálà kan sílẹ̀ láàrin ìlú tàbí láti fi kọ̀yìn àwọn aráàlú síjọba tó ń ṣe nílùú àwọn ọlọ́gbọ́n, pàápàá níbi táwọn èèyàn bá ti ń tẹ̀lé ẹ̀tọ́ àtètò. kò sẹ́nì kankan tí ó kọ̀yìn sírú àbádòfin yìí. kálukú ó bẹ̀rẹ̀ sí sáré láti rí ipábà náà kẹsẹ̀ járí ni, tí wọ́n sì máa wọ́nà oríṣiríṣi tábà náà yóò fi ṣàǹfààní fáwọn. àmọ́ ti Nàìjíríà wa níbí kò rí bẹ́ẹ̀. ẹni bá sì ń gbáriwo tó ń lọ lókè ọ̀yà lórí ọ̀rọ̀ yìí, ohun tí ó rò ní pé bóyá ìjọba Tinubu fẹ́ fáwọn èèyàn ilẹ̀ Haúsá náà ṣoògùn owó ni. wọ́n bínú, wọ́n ń fẹsẹ̀ halẹ̀ títí di bá a sì ṣe ń wí ni wọ́n sì ń kan rí mọ́nú pábàdòfin náà ò ní ṣeé ṣe. gbogbo àlàyé tíjọba sì ń ṣe lórí ẹ̀, ẹ̀yìn etí wọn ló ń bọ́ sí. èyí tó yáàyàn lẹ́nu jùlọ ń bẹ nípa àwọn èèyàn kan wà tí gbogbo ayé ti rò pé bọ́rọ̀ bá dà báyìí ìdí òdodo lẹ́ ò ti bá wọn, nítorí ọgbọ́n àtìmọ̀ tí wọ́n mọ̀ àti bí wọ́n ti lajú tó. àmọ́rọ́ ni o, kinní náà ò rí bẹ́ẹ̀ ńlẹ̀ Haúsá. púpọ̀ àwọn èèyàn wọn ni wọ́n sùn tí wọ́n kọrí síbì kan náà. ohun tí wọ́n sì ń wí náà ni pé kinní náà ò ní ṣeé ṣe sẹ́ẹ̀. nínú gbogbo ohun dáadáa tó wà nínú ètò àbádòfin owó orí tuntun yìí, ohun kan náà táwọn rí tí wọ́n sì ń torí ẹ̀ pariwo a ò gbà ní pé tò náà bó bá dòfin tán yóò dòwó táwọn ń gbà lórí ọjà táwọn aráàlú bá rà kù, yóò sì gbàjẹ́ gidi lẹ́nu àwọn. àmọ́ wọn ò sọ èyí tó ń dùn wọ́n gan. èyí tó ń dùn wọ́n jù nínú ọ̀rọ̀ yìí ni pé bá a ti wà lásìkò yìí, gbogbo owó tí wọ́n bá pa àtèrè tí wọ́n bá jẹ lórí ohun gbogbo tí wọ́n ń ṣe ní Nàìjíríà, níbi ìyówù kí wọ́n ti ṣàwọn nǹkan wọ̀nyí, bí wọ́n bá ti kówó ẹ̀ kalẹ̀, ìjọba àpapọ̀ ní ó kó ìdá mẹ́jọ nínú 10. èyí ni pé bówó náà bá jẹ́ $100, 80 ní tìjọba àpapọ̀ yóò jẹ́ ń bẹ́ẹ̀. ìdá 20 tó kù wọn ó kó fáwọn ìpínlẹ̀ àti gbogbo àwọn tó bá kù kí wọ́n máa ná. àwọn tí wọ́n ń ṣe kinní náà ń lu wọn ò sì ní rí kinní kan. bẹ́ẹ̀ èyí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ní ti tẹ́lẹ̀, bí wọ́n bá ṣe kinní kan bì kan, owó tí wọ́n bá pa ń bẹ̀, àwọn tó nílùú tàbí ìpínlẹ̀ wọn yóò ti yọ̀dá 8 nínú 10 èrè náà, tí wọ́n ó sì kéyìí tó kù, ìyẹn ìdá 2 fúnjọba àpapọ̀. èyí ni pé bí wọ́n bá powó kan ìpínlẹ̀ mi láyé ọjọ́ náà, béèrè bá ti bẹ̀ yọ tàbí tí wọ́n bá sanwó orí, tówó náà bá jẹ́ $100, ìpínlẹ̀ mi tó ṣe kinní náà ní ó mọ̀ 80, tí wọ́n ó sì fúnjọba àpapọ̀ $20. ìgbà tó yá táwọn ẹgbẹ́ òṣèlú láti ilẹ̀ Haúsá gbàjọba ni wọ́n kọ́kọ́ yí kinní náà sídàjì. èyí ni pé tá a bá pọ̀ 100, 50 làwa tá a ṣe yóò kó, ìjọba àpapọ̀ yóò sì ká 50. nígbà táwọn ológun láti ilẹ̀ Haúsá náà dé tí wọ́n ṣèjọba, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n yí kinní náà sọ́gọ́rin. ìyẹn ni pé nínú $100 yìí, ìjọba àpapọ̀ ló lọ 80, àwọn tó kù ni wọ́n lógún. wọn ò sì ní fáwọn tí wọ́n ní nǹkan wọn ní kinní kan báyìí. láyé ìjọba Olúṣẹ́gun Ọbásanjọ́ ló fi dandan lé páwọn ará Niger Delta tàbí ibi tí wọ́n bá ti ń ṣe ohunkóhun ni wọ́n gbọ́dọ̀ máa gbàdá 13 nínú èrè tàbówó orí tí wọ́n bá rí ń bẹ̀. bí kinní náà sì ṣe wà títí dòní yìí rèé, tó jẹ́ ìjọba àpapọ̀ ló ń lo owó tí wọ́n bá ń pa ìpínlẹ̀ gbogbo, tí wọ́n sì máa kóye tó bá wù wọ́n láwọn ìpínlẹ̀ wọ̀nyí lọ́wọ́. àmọ́ nínú àbádòfin tí Tinubu gbé lọ yìí, àwọn tí wọ́n ń ṣe nǹkan wọn lọ́dọ̀ wọn yóò ní ìdajì èrè tàbówó orí tí wọ́n bá pa. wọn ó kó $20 fáwọn ìpínlẹ̀ tó kù kí wọ́n pín, wọn ó kó $20 míì fúnjọba àpapọ̀ àti ìdá 10 fúnjọba àbílẹ̀. nídìí èyí, ìjọba àpapọ̀ kò ní lè jẹ gàba lórí owó olówó mọ́. àwọn ìpínlẹ̀ yìí ni ó láṣẹ lórí owó tí wọ́n bá ń pa lọ́dọ̀ wọn. ohun tó ń bá àwọn ará òkè ọya nínú jùlọ rèé. ìdí ni pé láwọn ìpínlẹ̀ míì lọ́dọ̀ wọn kì í pa owó kankan. owó ìjọba àpapọ̀ ni wọ́n ná láti bẹ̀rẹ̀ ayé wọn títí dópin. bẹ́ẹ̀ ni wọn ò sì gbèrò láti yí kinní náà padà. bó ti ń jẹ́ ni pé nígbà tíjọba àpapọ̀ bá ti gbowó yìí sọ́wọ́, tí wọ́n bá bẹ̀rẹ̀ sí pín, oríṣiríṣi ọ̀nà ni wọ́n ti là kalẹ̀ tó jọ́nà jìbìtì. àwọn ọ̀nà yìí sì làwọn ìpínlẹ̀ nílẹ̀ Haúsá ò fi gbowó tó bá pọ̀ jùlọ. àkọ́kọ́ ni kí wọ́n níbi térò pọ̀ sí jùlọ, ibẹ̀ làwọn ti gbọ́dọ̀ fún wọn lówó tó pọ̀ jùlọ. ó sì ti wà nínú ìwé òfin pé ilẹ̀ Haúsá lérò pọ̀ sí jùlọ.
ẹ̀ẹ̀kejì ni kí wọ́n láwọn tí wọ́n nílẹ̀ tó pọ̀ jùlọ ó sì ti wà nínú ìwé òfin báwọn ibi tílẹ̀ pọ̀ sí jùlọ ní nàìjíríà yìí ilẹ̀ haúsá ni. lẹ́yìn náà wọ́n ó sọ pé àwọn àdúgbò kan wà tí wọn ò rí ṣe rárá wọ́n gbọ́dọ̀ yọ owó kan sọ́tọ̀ fún wọn. àwọn àdúgbò tó já ṣálẹ̀ wọ́n gbọ́dọ̀ yọ owó sọ́tọ̀ fún wọn. àtàwọn ọ̀rẹ́ jẹ gbogbo bẹ́ẹ̀ bí wọ́n bá wá pọ́n owó náà bẹ́ẹ̀ àwọn tí ò mú kinní kan bọ́rọ̀ ajé nàìjíríà yìí ni yóò gbowó tó pọ̀ jùlọ. owó tí wọ́n ń gbà lóṣooṣù yìí sì ti mọ́ wọn lára débi pé wọn ò ní lọ́kàn láti gbétò ọrọ̀ ajé tó lè mówó wá fún wọn kalẹ̀ lọ́dọ̀ wọn. èyí ni wọ́n ṣe fẹ́ bá Tinubu jà lórí òfin tuntun yìí tí wọ́n sì ń bínú bí ìpọ́rọ̀ náà jù bẹ́ẹ̀ lọ. ohun tí Tinubu ṣe gbọ́dọ̀ múra rèé kó gbọ́dọ̀ gbà fún wọn o bẹ́ẹ̀ lòfin náà gbọ́dọ̀ kú nítorí òfin tó lè torílẹ̀-èdè nàìjíríà yìí ṣe fún gbogbo wa ni. ó ṣojú mi kòró nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.